ó ń rúgbó bọ̀ ẹgbẹ́ òṣèlú apc fọwọ́ sí júwe ilé fún ọmọ ẹgbẹ́ rẹ̀ méjì látàrí àìṣedéédé àti àìṣòótọ́ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú all progressives congress ti wọ́ọ̀dù ojú ẹkùn sàrùmí ìlú ìlọrin ìpínlẹ̀ kwara ti kéde ìdádúró ọmọ ẹgbẹ́ náà méjì alhaji shehu baba ọ̀yọ́ àti ìyáàfin kudirat adélọ́dún látàrí àìṣedéédé àti àìṣòótọ́ pẹ̀lú ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí adarí ẹgbẹ́ ọ̀hún buwọ́lù ló ti ṣàlàyé pé ìpinnu náà wáyé lẹ́yìn ìpàdé àwọn àgbààgbà àti àwọn aláṣẹ ẹgbẹ́ níbi tí wọ́n ti pe àwọn ọmọ ẹgbẹ́ méjèèjì yìí láti wá wí tẹnu wọn lórí ìfarajìn wọn fún ẹgbẹ́. Àbájáde ìpàdé ọ̀hún ló yọrí sí bí wọ́n ti dá wọn dúró nínú ẹgbẹ́ náà. Ìyáàfin Kudirat Adélọ́dún tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ ọ̀hún ní wọ́ọ̀dù ojú ẹkùn sàrùmí ni wọ́n ti pa láṣẹ wípé gbogbo nǹkan tó jẹ́ ti ẹgbẹ́ eléyìí tó wà ní ìkáwọ́ rẹ̀ ní kí ó kó fún alága ẹgbẹ́ ìyẹn Malam Abdulrauf Àtàtà. Ìgbésẹ̀ yìí ni wọ́n ti fi tó ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní Ìlọrin West Alhaji Sulaiman Tejidini létí tí ẹgbẹ́ náà ní òun kò ní fi ààyè gba àìṣedéédé látọwọ́ ọmọ ẹgbẹ́ kankan. Abiola Ajani ló ń jábọ̀ ìròyìn fún Àtótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́